ó jẹ gbèsè lọ́nà keje tán níjọ́ náà lọ́hùn àwọn èèyàn nígbàgbọ́ nù tí fábáwì. iye 419 bíi tọ̀dọ̀ yín. wọ́n tún sojú kejì ẹ̀ fún yín o. àwọn 419 àwọn tí wọ́n máa dúró tí wọ́n máa gbowó lọ́wọ́ èèyàn tí wọ́n bà gbogbo nǹkan jẹ́. 419 orí òkè wà. 419 ti alálàáfà wà. 419 ti olóògùn wà. náà ni ó pera rẹ̀. àwọn ni ọ̀jẹ́ káyé ó rójú àwọn ni ọ̀jẹ́ káyé ó tòrò. lọ́jọ́ káràlú òyìnbó rí gbogbo tí wọ́n bá pè ní à ń yẹ nǹkan wò à ń ríran à ń ṣe nǹkan kan pé wọ́n rí bíi nǹkan èṣù dẹ́vù. èṣù náà lẹ pé gbogbo eégún wa ẹ kó gbogbo eégún wa lọ ìlú èbó. bá kérésì ránṣẹ́ sí a ṣé eégún kí bàbá kéré. àwọn àǹfowó wo eégún ti yín. eégún ti wá ohun tá a ní ẹ wá wò lọ́fẹ̀ẹ́ ẹ̀ ní ọ̀dà pé nǹkan èṣù ni. èèbó tọ́jẹ́ pé bírèèni ní agbára pọ̀. ọdún bàbá kérésì jáde ní ti Lagelu àti Splash FM àábá wọn dá sí. ẹ sì rí fíìmù lórí ẹ̀bùn tí ń kó bọ̀ ẹ̀bùn tó fì ní. ó jẹ́ gbèsè lọ́nà keje ọlọ́rẹ̀ rúbọ lọ́dún àwọn babaláwo mo ti sọ́lẹ̀ kan rí. nígbà tó rúbọ tán wọ́n wá fún ní àgùntàn yìí ni Ẹfúntọ́lá wípé tọ́ba ti ń lo oko lówó rẹ̀ kọ́ mọ́ mú lọ. Ẹfúntọ́lá mú àgùntàn yìí bọ́ba ti ń lo oko lówó rẹ̀ ibi tó ti kówó ọjọ́ kọ̀ọ̀kan Monday Tuesday Wednesday Thursday níjọ́ náà lọ́nbẹ́ èèyàn bá yáwó yọ lọ́mọ síngbà ni wọ́n wà bọ́ ṣiṣẹ́ ńjọ́ Monday èèwọ̀ tí mo jẹ gbèsè kejì gbèsè nọ́mbà 2 wọ́n wà ṣiṣẹ́ ńjọ́ Tuesday gbèsè nọ́mbà 3 wọ́n wà ṣiṣẹ́ ńjọ́ Wednesday. tọrọ rẹ̀ ọ̀ dayọ̀. ọwọ́ adijọ́ kan ó mú àgùntàn ó lọ ṣe gbà nílé olówó rẹ̀. olówó ń tà wí ó wíkẹ́ẹ̀dì gan-an toró súnmọ́ àwọn ìjọba. ó le gan-an aago 6 ní ó jìdóko aago 6 ló sì kó ìrọ̀lẹ́. ọba iṣẹ́ ìtọ́jú rẹ̀ bá rí ìwọ ni o. lọ́ba mágùntàn lọ́ba lọ sí oko kó lọ kú ẹ̀. àgùntàn rẹ̀ ní Ẹfúntọ́lá ńlẹ́ o ò ní kú orí wàhálà. ọba wẹ̀yìn pé ta ni à ń pẹ́ Ẹfúntọ́lá. wọ́n rágùntàn rẹ̀ pé ha àgùntàn òun ní sọ̀rọ̀ bá. ó tún ń roko lọ lẹ́ẹ̀kejì. Ẹfúntọ́lá tún ní àgùntàn Ẹfúntọ́lá tún ní ńlẹ́ Ẹfúntọ́lá o. pàmò rí bóni ṣe dáa tó ọ̀la rẹ̀ ọ̀dà jù. ó létí ìhun nìkan kí ọgbọ́rọ̀. lọ́ba tú àgùntàn rẹ̀ lẹ́sìn àlà tó so mọ́. ó di jẹ́njẹ́njẹ́ ńlé olówó rẹ̀. kíìsà ẹ̀sìn kíìsà mọ̀mọ́ rí mùjísà lónìí kí ni mùjísà tó rí o. àgùntàn òun lọ́sọ̀ àgùntàn sọ̀rọ̀ ṣé àgùntàn tó mú lọ́wọ́ ẹ̀ ní ó tiẹ̀ ti dá a bá lọ́jọ́ okú òlóko láago 12 ọ̀sán. tó fi ọ́ sọ̀rọ̀ lójú yín náà ni wọ́n padà oko. ẹ̀mọ́ wulẹ̀ jọ sọ̀rọ̀ lójú mi jọ wá lọ sọ́nlé ọba. kàrán oníṣẹ́ lọ lé ọba ni pé kábíyèsí ọmọ kẹ́ẹ̀ bá wa dá sẹ̀ríà fún ọlágùntàn ń sọ̀rọ̀ irọ́ burúkú tá a gbọ́ rí láyé. ó ti wá pa fún mi láàárọ̀ yìí. agbágùntàn ó dilé ọba ní kí wọ́n kéde bíi kí wọ́n gbé network news. pé àgùntàn kan sọ̀rọ̀ lálẹ́ yìí o wọ́n pe gbogbo ilé ìgbìmọ̀ asòfin pé gbogbo àwọn house of rep president náà dúró ọ̀daràn pé wọ́n àgùntàn kan sọ̀rọ̀ ní Abuja National Stadium l'Abuja o wípé kò disappoint rí o tó bá disappoint president ó pé wọ́n bẹ́ orí rẹ̀ wọ́n bá dé àárín èrò wọ́n tẹ àgùntàn rẹ̀. ó yá àgùntàn rẹ̀ bí ṣe sọ̀rọ̀ bá sọ̀rọ̀. president ló ń fẹ́ gbóhùn ẹnu rẹ̀ ń sọ̀rọ̀ ṣé bó ṣe sọ̀rọ̀ náà nu. àgùntàn mi dákun má dojú tì mí sọ̀rọ̀. wọ́n ló tiẹ̀ ti dá a bá. fẹ́ mọ̀ wá dì sí ìfúwa ń bì. Rukayatu Bakari sẹ́ńdà candidate ẹ̀. Rukayatu Bakari. ó sì Lagelu tí mo háwó ní gbogbo ọjọ́ Wednesday. ìfitọ́ ọ̀bá wò mí lókun. ara ọmọ tàwọn tó wà nílé pé kémi náà ó sì wà lórí Facebook. ẹ̀yin náà jẹ́ tiyẹn fọkànbalẹ̀. ọba ní èkó wọlé Ẹfúntọ́lá onílọ́jọ́ ọkù rẹ̀ pé wọ́n ti lọ gbẹ́dà wá kábíyèsí níbi wọn bá fi dàbẹ́ lórílẹ̀ kan kò ní mọ ìnira kú. ọwọ́ á dá gbogbo wa ìdúró ọwọ́ á parọ́ fún gbogbo ìlú. tó kú ikú gbóná ni kí wọ́n ó dì lọ́wọ́ àtẹsẹ̀ ó ní kí wọ́n ó gbé sórí igi gàgàrà kan. wọ́n á máa dáná sí kí náà máa rà á. á jóná láti bẹ̀ kó jóná títí dé eru. ìkọ́gbọ́n fẹ́nikẹ́ni wọn ò ní lè máa parọ́ mọ́ dáná. wọ́n gbé Ẹfúntọ́lá ọmọ àtàgùntàn sọ̀rọ̀. wọ́n gbé sórí ẹ̀. mọ̀ ń bọ̀ ẹ mọ̀ pé mo ká ọ̀rọ̀ mọ́ yín lẹ́nu.
báyìí ni wọ́n ṣe fẹ́ pa Ẹfúnṣọlá wípé ikú oró ni wọ́n fi fẹ́ pa. iná yẹn wá bẹ̀rẹ̀ sí ní ra Ẹfúnṣọlá ní pé oró ń wá pé bó lòun ó ṣe jàjà lọ́wọ́ wọn ti dé lẹ́sẹ̀. bíjì àgùntàn Ẹfúnṣọlá kan sọ̀rọ̀ ni. ẹ folówó mi lẹ̀ ẹ má pẹ́ Ẹfúnṣọlá Ẹfúnṣọlá wò òkè pé ìwọ àgùntàn mo dúpẹ́ tó sọ̀rọ̀. kíkan ó dé bànìgbò wọ́n ní wọ́n lọ tú Ẹfúnṣọlá lẹ̀. wọ́n bá mú wọ́n bá tú u lẹ̀. torí ipá wọn fìyà jẹ wọ́n compensate ẹ̀. àwọn dá ilé àtọ̀nà ọba sí méjì àwọn kò fún gbogbo gbèsè tí ń jẹun ìdá 15 ká dá gbogbo property tí wọ́n fún ká dá 100 ìdá kan ti san gbogbo owó gbèsè. tó náà bá di ara àwọn olówó ìlú yẹn. àgùntàn léèrè ń gbọ́ sọ̀kalẹ̀ pé ìwọ àgùntàn mi èéṣe tó tètè sọ̀rọ̀ tí ìyá fi jẹun tó báyìí. níbójú ọ̀bá rí bí okùn ojú ò lè rí bí idẹ bí idẹ. tí ọjọ́ ni ó jẹ́ ọmọ yìí ìyìn ọlá tí wọ́n dá ọ. rí mi tí mò ń ṣàánú ìyá ti jẹ mí dáadáa. ìjẹunjọ́ méjì ṣẹlẹ̀ rí. ojú mi ti rí bí okùn bí okùn. nígbà tí wọ́n rí bí idẹ àánú máa ń ṣe mí tí n bá rẹ́ni tó wà ní kàtígórì yẹn. bá a mọ iyì kó o sì lè bá a mọ bó ṣe máa tọ́jú àwọn tí ń bọ̀ lẹ́yìn ni. Ifá àjọ náà wá ṣe àbí ọ̀sẹ̀ ọ̀bá rí bí okùn bí idẹ fún Ẹfúnṣọlá ọmọ aṣàtàgùtàn sọ̀rọ̀ ojú mi rí bí okùn ojú mi sì padà rí bí idẹ. adúpẹ́ pẹ́ okùn. 419 níwọ̀n jẹ́ káwọn èèyàn gbàgbọ́ mọ́ wọ́n mú kan wá fún yín lé 419 mọ̀ pé èèyàn lè ti pé èèyàn lálàá lásán kó tibẹ̀ kọ́kọ́ káwọn èèyàn sọ ọlọ́lá kí wọ́n sì sọ dolòṣì.